Only Jesus TV. Ẹ̀yin èèyàn yìí, mo pírẹsì, mo ṣépè fún yín, mo tún ní mo níbọn, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù, ẹ pàpà jẹ́ kẹ́gbẹ́ mi lulẹ̀, ẹgbẹ́ oníbọn, ẹgbẹ́ onírẹsì, ẹgbẹ́ onírọ́, apínkú kiri, ẹ jẹ́ kó lulẹ̀. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Ẹ ti jẹ́ kẹ́gbẹ́ mi lulẹ̀, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Ó ti gbé o. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ kẹ́gbẹ́ oníbọn lulẹ̀. Kò jẹ́ pé tún gbà rẹ̀ sí mi, mo tún gbé yín lọ́mọ ṣé pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Ojoojúmọ́ lẹkún alábòsí. People of Osun State, I'm very proud of you. Ojoojúmọ́ ni ẹkún alábòsí. People of Osun State, I'm proud of you. I also proud of you. Ẹ wo ó ní agbára ọgbẹ̀nu tán. Ero Arike ó mà ti ṣẹ̀sìn, ó mà ti ṣẹlẹ́yà báyìí o. Lórí gbogbo platform káàkiri báyìí o. Ero Arike ni o. Pẹ̀lú ẹ̀sìn àtẹlẹ́yà ni wọ́n ń fi Ero Arike ṣe. Ẹ wo ẹ máa bá oríṣiríṣi fọ́nrán pàdé lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe wo fídíò yìí. Àwọn èèyàn jáde fún Ero Arike, wọ́n fún back to back ni o. Ó ní agbára ó gbẹnu tán o. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ohun tí Aunty Yinka TNT tí wọ́n sọ. Bákan náà ẹ wo ṣékélé òun náà jáde, òun náà sọ̀rọ̀ o. Bákan náà Saheed Ire, bákan náà ẹ wo wọ́n pọ̀ tí wọ́n jáde wá fún Ero Arike gan nítorí pé ó ti lulẹ̀ báyìí, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀ o. Ìmọ́lẹ̀ carry on Adeleke ó ti win ni o. Ẹ wo ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín ká wá lọ gbádùn. Ẹ bá mi ṣe ẹ jẹ́ kó lọ viral gan. Ìmọ́lẹ̀ níṣẹ́ ó yá lókè lọ́hùn. This is how to deal with desperate people. Honestly, bẹ́ẹ̀ ṣe máa bó ṣe yẹ kẹ́ ẹ máa gbára yín lẹ̀ lọ́wọ́ àwọn èèyàn nìyẹn. Anybody, anyone with questionable character tó bá fẹ́ wá, tó bá introduce èèyàn fún yín àbí tó bá fún yín ní candidate àbí tó bá fẹ́ wá jọba lórí yín, bẹ́ẹ̀ ṣe máa fi sowọ́pọ̀ push wọn out nìyẹn. Ẹ má sọ pé ẹ gba ìrẹsì, ẹ gba owó, gbogbo nǹkan tó bá pín fún yín ẹ gbà, ẹ̀tọ́ yín ni. Kò sí gbogbo àwọn politician tó ń pín gbogbo kinní yẹn, kò sí nǹkan tí wọ́n fowó ara wọn ṣe. Ẹ̀tọ́ yín, owó tí wọ́n hoard tó yẹ kí wọ́n fi fún yín ní rọrùn, tí wọ́n tọ́jú di election period, kán lè tún fi wá fún yín, kán lè fi mú yín lẹ́rú. Wọ́n ní yín lára kán ba lè tún fún yín ní, wọ́n á fún yín ní ìtura díẹ̀ láti fún yín ní láti triple double ìnira yín ni. Ẹ gba rice, ẹ lọ fún rally kẹ́ gba rice, kẹ́ gba aṣọ, kẹ́ gba owó. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ lọ dìbò fún àwọn tí wọn ò ní jẹ́ kí àwọn ọmọ yín kó ṣẹrú. Ẹ dìbò fún àwọn tó máa jẹ́ kí owó yín kó yọ lọ́dọ̀ ọmọ yín, ní ara àwọn ọmọ yín. Ẹ dìbò fún àwọn tí ò ní jẹ́ kí wàhálà yín kó já sásán lórí àwọn ọmọ. Ẹ dìbò fún àwọn tó máa jẹ́ káwọn ọmọ yín kàwé kí wọ́n lè padà wá ṣe fún yín jẹ. Ṣé rí gbogbo òṣèlú kóṣèlú tó bá ń pín ráìsì tó ń pín owó fún yín, wọn ò lọ ṣiṣẹ́ fún yín, iṣẹ́ ara wọn ni. Gbogbo nǹkan tẹ́ ń gbà tán fún yín yẹn, ẹ ń jóúnjẹ ọmọ nínú oyún ni. Ẹ máa pọ̀ tán bá wọlé. Ẹ má jòrí, ẹ gba nǹkan tán bá fún yín, ẹ gbà á, ẹ bá wọn rẹ́rìn, ẹ tàn wọ́n, ẹ gbé wọn gun ẹṣin áyán, ẹ tàn wọ́n kẹ́ ẹ yín mú sí wọn lẹ́yìn. Tó bá di ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ decide, ẹ má fi ìbò yín ba yé ara yín jẹ́. By now ó yẹ kójú yín ti là. Tẹ́tí ẹ̀ ṣe lọ́sùn yìí, mo gbóṣùbà fún yín. Mi mẹ́ni tó wọlé o, whoever tó bá wọlé, congratulations. Ẹ ṣe eré, lọ́lọ́run ṣe tì yín lẹ́yìn, Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. But ẹ̀yin ẹgbẹ́ onírẹsì, apínrẹsì ṣépè, ẹgbẹ́ apínkú kiri, ẹgbẹ́ òpùrọ́, ẹgbẹ́ oníbọn. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ó ti lulẹ̀, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ojoojúmọ́ lẹkún alábòsí. Ẹgbẹ́ oníbọn níbi tẹ́ bá ṣì kù sí. Ẹgbẹ́ apínrẹsì ṣépè, ẹgbẹ́ apínkú kiri. Bẹ́ẹ̀ ṣe máa lulẹ̀ lọ nìyẹn. Torí ìnira irú àwọn ẹgbẹ́ tẹ́ ẹ bá ní,
gbogbo ẹ̀yin tẹ́ bá follow ẹgbẹ́ apínrẹsì ṣépè ẹgbẹ́ oníbọn ẹgbẹ́ apínkú kiri Ọlọ́run ẹ lè rí rọrùn so ẹ bẹ̀rẹ̀ sí ní mú ògo yín sọ́wọ́ yín kò yẹ kó ẹ má jọ rí bẹ́ẹ̀ o ẹgbẹ́ oníbọn ò gbọ́dọ̀ wọlé o ẹgbẹ́ apínrẹsì ṣépè ẹgbẹ́ onírọ́ ẹgbẹ́ apínkú kiri ò gbọ́dọ̀ wọlé o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Congratulations once again fún ẹni tó wọlé ẹ káàárọ̀. mi wọ́wọ́ o ẹ̀yin mi wọ́wọ́ ẹ̀rú rẹ̀ o wọ́n bí bàbá sí ọwọ́ ti ká ẹ̀bùn ọmọ ìbọn wà nílẹ̀. wọ́n ti kúrò nínú ẹgbẹ́ yìí o wọ́n ti kúrò nínú ẹgbẹ́ yẹn yìí lẹ́lẹ́ mi o. ojú wáyé àbẹ́ òní ẹ̀rọ ojú wáyé àbẹ́ òní àpọ̀dún lélẹ̀ o. má wáìnì federal mi ò ń tẹ̀lé lùsà o má wáìnì federal ṣọ́rẹ́nu wa yìí ibi tó gùn dé ó lọ fà gan dàpọ̀ mọ́yàn má dàpọ̀ mérò Adeleke congratulations ó lọ fà ẹni táyé ń fẹ́ ó yàtọ̀ sẹ́ni tó fẹ́ fowó ṣe ayé ò ṣe yẹn ayé ti kúrò níbi tí ọ̀pọ̀lọpọ̀ wà yẹn wọ́n wá sọ bíi pé nǹkan tó wó bá ṣe tìrẹ̀ ló ń gbé gbàgbé o dá tí ẹ mọ̀ tó ló ṣe dáadáa sọ́ṣun state Adeleke ṣe dáadáa kẹ́ wá ṣe dáadáa jù bẹ́ẹ̀ ṣe wà yẹn lọ dàpọ̀ mọ́yàn ó lọ fà kò yé irọ́ o tó bá ti di oní ti reality yẹn bí kí n dàpọ̀ mérò máa ń dàpọ̀ mọ́yàn ni nǹkan tí Yorùbá bá dẹ̀ ti fẹ́ nǹkan tí aráàlú bá ti fẹ́ lèmi fẹ́ o torí pé ẹnìkan kò ń jáwàdé o tí n bá ké gbàjarè yìí sí aráàlú ló máa dìde sí mi o kò yé sódì ẹ̀fọ́ nǹkan tí ìlú bá ti fẹ́ lèmi gan ṣe kí ni lèmi gan fẹ́ mi ò lè kó yá ọmọ Yorùbá mi kéré o tí ọ̀bọ kejì yẹn bá lọ wọlé wọ́n fẹ́ sọ ìlú Ọ̀ṣun state ìdèlú sàríà lọ ni o ó ti ṣe mí tí wọ́n ti ṣe mí tí wọ́n ti ṣe pa òun lè ṣe rí àwọn tán pera wọn ní Boko Haram yẹn tán fi jáde tán ṣe campaign o iṣẹ́ ọpọlọ ni ìyàwó ti rí òun lọ yẹ káwọn kan ṣe kí ni ká jáde pé Ọ̀ṣun state ẹ má try ẹ o ẹ má dìbò fún bandits o ẹ má dìbò fún Boko Haram ẹ má dìbò fún terrorist o ilẹ̀ Yorùbá nílẹ̀ Ọ̀ṣun o ẹlẹ́bọ ni wá o tẹ́ bá try ẹ pẹ́rẹ́ ṣẹ̀ríà lọ tó fàyè gba ọmọ ọdún 6 kẹ́kọ̀ọ́ máa do tó fàyè gba ọmọ ọdún 9 kọ́ máa bá sùn ẹ jẹ́ be careful kọ́ máa gé ọmọ yín lápá. Adeleke continue kí Ọ̀ṣun state wá lọ máa prepare ọmọlúàbí tó máa ṣe the next governor ọmọlúàbí ni o mi ò sọ wèrè Usmanu Kabiru gbogbo orúkọ wèrè tẹ́ ń jẹ́ yẹn o mi ì sọ yẹn o ẹ lọ wá ọmọlúàbí tó jẹ́ ọmọ original Káàárọ̀ Oòjíire bí tẹ́ bá fi ṣe next governor Ọ̀ṣun state kó yẹ jẹ́ nìyẹn mo tẹ̀lé lùsàrí o ó lọ fà kó lọ fà kẹ̀ Adeleke gbé fún gbà fún ọ̀gá ni kò jù bẹ́ẹ̀ lọ.
Arike ojú ó tì ọ́ ó sì òfò gbogbo ojú náà máa tiẹ̀ ìyá Màlíkì bá fún lépè àwọn ní ìjẹkábúrò mi lọ bọdẹ lónìí orí ẹ̀ ó burú tí orí tó bá wá wọlé tán Arike tó bá tó bẹ́ẹ̀ èmi àti àjọ nara wa face to face iná pani iná ìjọ òní ó rí lọ́rọ̀ ọlọ́run fún ní lọ́rọ̀ sán ó sèṣì àwọn ọ̀rọ̀ ẹ̀rọ fò. Accord, oneness and progress. Ó ti sẹ́ẹ̀tì. Kìkìsì gbẹ̀gbẹ̀. Àti win. Tó sọ. Àti win. Àti win ni. We don't win. Congratulations to the big family of Ademola Adeleke. Àti gbogbo ẹ̀yin àkọ́dù pátápátá nípínlẹ̀ Ọ̀ṣun a kí yín kú oríire o. Kò easy. Gbogbo ìdásí yín láti ó fún káàkiri gbogbo ara yín. Kò easy. Ó ti lọ sínú dustbin. Gbogbo pé àwọn ọmọ àkọ́dù tó wá bí yín dá ẹ bọ́ta ẹ dé fìlà ẹ jáde ẹ dìbò ọlọ́run ó tẹ̀ mọ́lẹ̀ ní pé àníṣe alákọ̀ọ́dù ní sẹ́. Congratulations to the big family of Adeleke. Congratulations. Ìwọ náà fẹ́ kórìíre yẹn fẹ́ kàn ẹ́ ó yà wọ́n náà máa tẹ congratulations wa máa tẹ̀ báyẹn ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́ Ọ̀yọ́ state ló kàn. Ọ̀yọ́ state ló kàn àkọ́dù Ọ̀yọ́ state ló kàn bàbá mi Oríyọmí Òkìkí ọmọ Amúsà yín náà lẹ́tọ̀ọ́ kíkú oríire. Watch out now. Let's begin to congratulate Ademola Adeleke. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ké Ademola Adeleke kú oríire ní comment section. Gbogbo àwa ọmọ Ọ̀ṣun àti gbogbo ènìyàn pátápátá tínú wọn dùn sí àṣeyọrí tí ó wáyé ní Ọ̀ṣun state ní àná. Ọlọ́run ṣeun, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jọ̀wọ́ ẹ bá wa share fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral gan, ẹ jẹ́ kí ìdùnnú yẹn ẹ jẹ́ ẹ bá wa spread ẹ̀ káàkiri bá ṣe share lórúkọ Jésù. Ayọ̀ àti ìdùnnú yóò máa jẹ́ tiwa náà. Bá wa like fídíò yìí bákan náà. Ìtẹ̀dẹ̀ tí subscribe kẹ́ bá wa subscribe. Ẹ ṣe láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.